sókè, ká ẹsẹ̀ rẹ̀ kò. Jó ijó, Taido pẹ̀lú mi. Turtle Taido, Turtle Taido. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin ọ̀rẹ́ mi. Orúkọ tèmi ni Turtle Taido. Mo ń rìnrìn àjò ìkọ́gbọ́n káàkiri Nàìjíríà. Mo ń lọ káàkiri àwọn ìlú ńlá ní Nàìjíríà. Ó sì máa lárinrin. Mo wà ní Ìkẹjà báyìí, ní olú ìlú ìpínlẹ̀ Èkó. Ọ̀rẹ́ mi Àjọkẹ́ ti wà níbí láti pàdé mi ní ibùdókọ̀ òfurufú. Káàárọ̀ o, Taido. Káàbọ̀ sí ìpínlẹ̀ Èkó. Ó ṣeun. Àkókò tó dára ló dé sí, torí wípé wọ́n ń ṣe ọdún Ẹ̀yọ̀ lọ́wọ́ lónìí. Ó dára bẹ́ẹ̀, jẹ́ ká lọ wò ó. Kó tó di pé a lọ síbi ọdún Ẹ̀yọ̀, jẹ́ kí n mú ẹ lọ sínú ọgbà òmìnira. Afárá yìí kùn gan ni o. Bẹ́ẹ̀ni, eléyìí ni afárá ẹlẹ́ẹ̀kẹta, Third Mainland Bridge. Wọ́n tún máa ń pè é ní afárá Ibrahim Babangida. Afárá yìí ló gùn jù ní gbogbo ìwọ̀ oòrùn Áfíríkà. Wow. Báwo ni afárá yìí ṣe gùn tó? Ó gùn ní ìwọ̀n kìlómítà 12. Ó jẹ́ ọ̀kan lára àwọn afárá mẹ́ta tó so Lagos Mainland àti Island pọ̀. A ti dé ọgbà òmìnira báyìí o. Ibí yìí rẹwà gan ni o. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n bí ẹ̀wọ̀n ló ṣe rí. Ẹ̀wọ̀n? Ṣé ẹ̀wọ̀n la wà yìí ni? Rárá o, Taido. Ibí yìí kì í ṣẹ̀wọ̀n mọ́. Ó ti di ọgbà tí àwọn ènìyàn tí wọ́n ń jẹ, tí wọ́n ń mu, àti láti wo àwòrán sinimá lóríṣiríṣi. Ìsọ̀ àwọn oníṣọ̀nà náà wà níbẹ̀ pẹ̀lú. Ṣé lóòótọ́? Kí ló ń jẹ́ ìsọ̀ àwọn oníṣọ̀nà àtayàwòrán? Ó jẹ́ ibi tí wọ́n máa ń tọ àwọn oríṣiríṣi iṣẹ́ ọnà sí. Ojúmọ́ rẹ o. Ọ̀rẹ́ mi Taido wá láti wo àwọn iṣẹ́ ọnà wọ̀nyí. Káàbọ̀ sí ìsọ̀ ìṣọ̀nà yìí. Èmi ni ayàwòrán. Ayàwòrán? Bẹ́ẹ̀ ni, mo máa ń yà, mo sì tún máa ń kùn lọ́dà. Èmi ni mo ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìṣọ̀nà tó rẹwà tó rí yìí. Ṣé o lè kùn èmi náà lọ́dà? Bẹ́ẹ̀ ni, mo lè kùn ẹnikẹ́ni lọ́dà. Wò ó, mo ti kùn ọ́ ní àwọ̀ àmọ̀tẹ́kùn. Ó yá, jẹ́ ká lọ síbi ọdún Ẹ̀yọ̀. Ibi tí wọ́n ti ń ṣe é kò jìnnà síbí. Kí ló ń sọ? Ó ń kí ọ ni. Ó ní o káàbọ̀ síbi ọdún Ẹ̀yọ̀. Ṣé mo lè múra bí egúngún Ẹ̀yọ̀ yìí? Ènìyàn lásán bí èmi àti ìwọ kò lè múra bí Ẹ̀yọ̀ o. Wo, èmi kì í ṣènìyàn lásán. Èmi ni Turtle Taido. Taido, ìbẹ̀wò rẹ sílùú Èkó kò tíì pé. Àfi tó bá dé ọ̀kan lára àwọn etí òkun wa. Ó dára, jẹ́ ká lọ. Etí òkun pọ̀ púpọ̀ l'Ékòó. Ṣùgbọ́n màá mú ẹ lọ sí etí òkun Lẹ́kí. Ẹ káàsán sà. Ẹ káàsán bàbá. Ọ̀rẹ́ mi Turtle Taido wá ṣe ìbẹ̀wò. Mo sì mú wá láti wá wo etí òkun tó rẹwà yìí. Ó dára bẹ́ẹ̀. Mo rí i pé ò ń jẹ ìgbádùn ẹlẹ́rìndòdò àgbọn. Bẹ́ẹ̀ ni bàbá, ó dùn gan ni. Òtítọ́ ni, ṣùgbọ́n ǹjẹ́ o mọ ìtàn igi àgbọn? Rárá bàbá. Ní báyìí, ẹ̀yin ọmọ mi, ẹ jẹ́ kí n sọ ìtàn igi àgbọn fún yín. Nígbà àtijọ́, Ọlọ́run dá ọ̀pọ̀lọpọ̀ igi, ó sì pe gbogbo igi sí ìpàdé lọ́jọ́ kan. Ó sọ fún wọn pé, ẹ̀yin igi mi tó rẹwà, mo fẹ́ kí olúkúlùkù yín wá sọ ìwúlò rẹ̀ fún ọmọ ènìyàn tó bá délé ayé. Olúkúlùkù igi jáde láti sọ ìwúlò wọn tí wọ́n bá dénú ayé. Nígbà tó yá, ó kan igi àgbọn. Igi àgbọn ní, mo fìyìn fún ìwà aṣẹ̀dá mi. Nígbà tí mo bá délé ayé, màá lo gbogbo ẹ̀yà ara mi láti wúlò fún gbogbo ọmọ adáríhurun. Màá pèsè òrùlé fún àwọn ènìyàn, torí a lè lò lára àwọn igi mi láti fi kọ́lé àti ewé mi láti fi bo ilé lẹ́yìn tí wọ́n bá kọ́lé tán. Wọ́n tún lè lò lára ewé mi láti fi ṣe ọwọ̀ tàbí ìgbálẹ̀ tí wọ́n fi máa tún àyíká wọn ṣe. Èso mi yóò máa tù wọ́n lára àti omi mi yóò máa fi wọ́n lọ́kàn balẹ̀. Ewé mi á tún wúlò fún iṣẹ́ ọnà àti ihá mi pẹ̀lú á wúlò fún ìdáná gẹ́gẹ́ bí èédú. Wọ́n tún lè lò lára mi fún ẹní àtẹ́ẹ̀ká tá a lè tẹ́ sílẹ̀ lẹ́nu ọ̀nà àbáwọlé. Nínú ewé mi la ó ti rí akẹtẹ, abẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹran àgbọn mi tún dára fún èròjà tó ń ṣara lóore gan-an. A sì tún lè ṣe àwọn nǹkan mìíràn lára igi àgbọn bíi coconut flower, desiccated coconut, wàrà kókò, ìpápánu kókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún lè fi ṣe salad tàbí ká tún lò ó fún ìpèsè ìrẹsì àgbọn. Òróró àgbọn mi sì tún dára fún mímú àwọ̀ ara jọ̀lọ̀ àti ojú ènìyàn bákan náà. Nítorí pé ó ń ṣe gbogbo èyí, torí náà la ó ṣe máa pè ní igi ìyè. Bí ìtàn igi àgbọn yìí ṣe rí nìyí o. Ìtàn gidi nìtàn yìí o. Ẹ ṣeun gan-an ni bàbá. Ìtàn yẹn dára púpọ̀. Ní báyìí, a ti mọ pọ̀lọpọ̀ nǹkan tí igi àgbọn wúlò fún. Òru ti kọ àtàrí o. A ní láti fi bí sílẹ̀ báyìí. Ó dára ẹ̀yin ọmọ mi. Káwọ́ rẹ̀ sókè.